Ajé olókun sẹ̀mí adé o, ajé ni mo pè. Ǹjẹ́ gbogbo àwa tí a láǹfààní láti máa wò ó tàbí láti wà lábẹ́ omi láti máa gbọ́ mi, mo gbàdúrà wípé ajé á fi ilé wa ṣòbùgbé o, á fọ̀dẹ̀dẹ̀ wa ṣèlé, a ò ní ráhùn, a ò ní mọ̀ṣì, a ò ní mọ̀yà. Tẹ́ bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, ẹ má gbàgbé ẹ ṣe kíni, ẹ bá wa tẹ subscription button, kẹ́ tẹ notification bell so that gbogbo àtàbà ti mú àwọn review sinimá bí eléyìí wá, àjọ wa máa ṣe kíni, àjọ wa máa gbádùn ara wa. Sinimá ẹja olókun la mú wá fún yín ní ọjọ́ tòní o. Ẹja olókun ni sinimá tí a mú wá fún yín lọ́jọ́ tòní. Àwọn òṣèré náà ló kópa nínú sinimá ẹja olókun, àwọn bíi Abeebi, Adejumoke, Ademiluyi, Temitope, Morèmi àti Tamotiye. Àwọn òṣèré bẹ́ẹ̀ ló kópa nínú sinimá ẹja olókun. Bẹ́ẹ̀ ni o, gbogbo wa la ń fẹ́ kí ajé kó fi lé wa ṣe ibùgbé, gbogbo wa la ń fẹ́ kí ajé kó fọ̀dẹ̀dẹ̀ wa sílé. Ǹjẹ́ tá a bá wá dédé rí ìránṣẹ́ ajé gangan, ta ni ò fẹ́? Kò sẹ́ni tí ò fẹ́ ìránṣẹ́ ajé. Sinimá yìí dá lérí ọmọbìnrin kan tó jẹ́ ajé. A lè sọ pé ìránṣẹ́ ajé ni, ṣùgbọ́n ajé ni. Ìyẹn ni pé gbogbo ibikíbi tó bá ti wà, ajé máa ń sọ̀kalẹ̀ síbẹ̀ ni. Ọmọbìnrin yìí ni kábíyèsí ìlú kan bẹ̀rẹ̀ sí ní lálàrí lọ́tùn lósì, tó wá ń yọ sí kábíyèsí tó dẹ̀ ń fún lájé, tó ń ṣe ohun gbogbo tó fẹ́ fún un. Ṣùgbọ́n kábíyèsí yìí wá wò ó pé báwo ni ìbá ṣe dára tó kó jẹ́ wípé irú ọmọbìnrin yìí, irú ajé yìí, inú ààfin mi gangan ló wà. Èmi gangan ni mo ṣe kíni, ni mo jẹ́ ẹni tó ní ajé yìí. Ṣùgbọ́n nínú sinimá yìí la tún ti rí wípé ọmọ kábíyèsí yìí kan náà ó tún ṣe kíni, ó ń dẹnu ìfẹ́ kọ arábìnrin, táwọn méjèèjì sì ti bẹ̀rẹ̀ eré ìfẹ́. Tọ́rọ̀ wọn ti wọ̀, tọ́rọ̀ wọn ti wọ̀, ó ti wá rí bó ṣe fẹ́ rí o. Kábíyèsí rèé, ó nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí. Àrẹ̀mọ kábíyèsí, òun náà nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí. Gẹ́gẹ́ bí kábíyèsí àti bàbá arákùnrin yìí, èmi wò ní èrò tèmi ni wípé ṣe ló yẹ kí kábíyèsí kó yọ̀ǹda ẹ̀, torí ó kúkú fẹ́ kájé wá sínú ààfin náà ni. Ọmọ ẹ̀ náà sì ló fẹ́ wá gbájé wá sínú ààfin. Kìkìdá kó kàn ṣe kíni, kó pèsè àyè sílẹ̀ fún wọn nínú ààfin, tóun ọ̀tọ̀mọ náà ò fi mọ fojú ríra, kó sì mọ dùn ajé nínú ló bá tán. Ṣùgbọ́n kábíyèsí ń ṣe kíni, ó ń wá gbogbo ọ̀nà láti mú pé ajé yìí gangan òun ló fẹ́ máa sàbàlẹ̀ lórí o, òun ló fẹ́ máa gàyà bá. Ó ti wá dèṣù, ó ti di wàhálà láàrin kábíyèsí o àtọmọ ẹ̀. Ọmọ ò mọ feelings bàbá fọ́mọ ẹ̀, ṣùgbọ́n kábíyèsí ló mọ feelings tó ní fọ́mọ, tí kábíyèsí tì sí ń gbègbésẹ̀ láti rí i pé ọmọ yìí jẹ́ tiẹ̀. Bàbá ti wá wò ó pé the only thing tóun lè ṣe náà ni pé kò ń ṣe kíni, kó ń gbẹ̀mí ààrẹ mọ́kàn ṣoṣo tó ní, torí àti ṣe kíni, àti jẹ́ ọkọ̀ ajé. Àbẹ́ẹ̀ rí nǹkan, kọ́lọ́run máa ṣọ́ wa ni o. Bàbá máa fún ọmọ lọ́rùn pa. Kábíyèsí ti pọ̀ ọmọ o. Olórí tó tún jẹ́ ìyá ọmọ tó ká kábíyèsí mọ́bi tó ti ń ṣiṣẹ́. Kábíyèsí tó ti mú ìyá náà, ó di gà, wọ́n ti gbìn ìyá náà pa. Apá kejì là ń retí o. A fẹ́ wo ohun tí ó ṣẹlẹ̀ nínú sinimá yìí. Ẹ wò ó, ẹ lọ search fún ẹja olókun lórí ìkànnì YouTube. Mo máa gbé wá fún yín. Lẹ́yìn ìbá tí wò, ẹ jẹ́ ká jọ wò, ká jọ digest ẹ̀. Tẹ́ bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì, ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button àti notification bell ká lè jọ máa gbádùn ara wa. Ẹ ṣé púpọ̀.